ìdùnnú àfà bàtúta. bàbá ẹ̀jù yìí lọ ẹ má bínú torí ọlọ́run torí ànábì lọ́dọ̀ ọlọ́run alibarika la hawla wala quwwata. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم يا ربي يا أزمتناني طول آيات بينا غوث الكلائك هذا سليمان غوث زماني يا ربي يا زمدناني طول آيات بينا الله يا علمنا ما قد جهلنا وافتح لنا مبايننا وفعنا كل بك زمان الله يا ربنا يا إلهي ولي الله هذا سليمان داود السمان صلوا على النبي الكريم صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم آمين ní abẹ́ àsálátù ní akí ọlọ́run akí ànábì wa Muhammad ànábì tó ń jẹ́ kémi àti ẹmọ rẹ̀ wà báyìí lábẹ́ pé akí ọlọ́run akí ànábì wa Muhammad akí gbogbo àwọn ẹni tí wọ́n júwe ọlọ́run àtànábì fún wa sallallahu alayhi wa sallam bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé ojú ògbọ̀rọ̀ kan wa títí kí n mọ́ dárúkọ wọn bẹ́ẹ̀ mi ṣe mọ́ ń dárúkọ wọn àwọn olóore wa lónìí bàbá dòde àwọn ẹni tó jẹ́ kẹ́mi wá balẹ̀ pé ìwọ sọ ní tí o fẹ́ sọ ọ̀tọ̀ ní kéwù ọ̀tọ̀ làṣírí bẹ́yàn bá ní àṣírí dáadáa àmọ́ wá fi tì sọ́dọ̀ àwọn bàbá wa àgbà àmọ́ wá fi tì sọ́dọ̀ àwọn bàbá wa àgbà ń kalẹ̀ àfàwọ̀ olókọ. Allahu ayato. ìgbà táwa kọ́kọ́ kéwú táwa jáde mo jáde sádọ́wìn 2004 àbáwá dòde tí wọ́n ń pè wá ní táwa mọ́ kọ́kọ́ ń wò ní pé ẹ jẹ́ káfà yìí sọ̀rọ̀ kò sí gbogbo bó ṣe lè sọ̀rọ̀ tó àwa ń wo bí tó ti fẹ́ jẹ gini n ti ń gún àwa ń gbà náà nù ni kí ni tí wọ́n fi rè mí nù ni ìgbà tá a sì wá ń léèwé náà béèyàn bá ti ń so èbó àwọn ò ní tí kà á kún àwa ń retí ibi tí ó ti àgbàgbé kinní náà à ń pè ń blọ́ndà à ń re ibi tí ó ti sọ̀sọ́kúsọ kinní méjèèjì ni ló lé wa léré àṣé kìí ṣe èbó lásán àṣé kìí ṣe lárúbáwá lásán n tó fẹ́ èbó ṣe ní kókó n tó fi lárúbáwá ṣe ní kókó àbáwá dóde ń gbogbo gbàtà kéré bẹ́ẹ̀ bá ti ń sọ láti èrè àṣé bó ṣe mọ náà rè gbogbo wíkúwì tí ń wí ìyín ńlá náà àmọ́ nísìn
àwọn àgbàlagbà já mọ̀ pé kéwú kọ́ kíní yìí ni. Allahu akbar. mo kí bàbá mi àgbà bàbá mi Olúwakẹ́mi gẹ́gẹ́ bí orúkọ wọn ọlọ́ba mọ́sàbá wa kẹ́ wọn. àwọn bàbá tí a kẹ́ alukurani lọ́dọ̀ wọn tí a sì gba ṣahada al-idadi aṣahadatu al-idadiyatu àgbà lọ́dọ̀ wọn. àwọn bàbá wa tí ọlọ́run ní ká gba aṣahadatu athanawiya tí a gba aṣahadata athanawiyata lọ́dọ̀ wọn. Allahu akbar. àwọn bàbá wa oníyanjú ọlọ́run bá mọ́sà bá wa kẹ́ wọn. Amina. àwọn bàbá wa tí wọ́n wá jẹ́ ká mọ̀ pé àní ṣahada ìdádí àádá sanawi ntọ́ wàá fi lò ó táwọn èèyàn fi mọ wá gbọ́hùn rẹ̀. àwọn bàbá dáadáa kò ju ọdún mẹ́rin náà lọ mẹ́ta fa amani markazul amani. If you are talking about comfort àti bẹ̀rẹ̀ náà kọ́ ń bọ̀ wá o. If you are talking about comfort is ambiguous to you. You don't understand what comfort is. What comfort is all about. I will tell you the only place comfort is gotten. That place is Markazul Amani. Gawzul waradu kulika wa Qur'ana. Ìwé mi ẹlẹ́ẹ̀karùn-ún tọ́lọ̀ ní kí n kọ al-Iqyanul Manshur desired good. Èèyàn kan wá rí ìwé náà. Allahu Akbar. Àwọn bàbá wa àgbà ni wọ́n dé yìí. Àwọn àfáà wa àgbà tí wọ́n jẹ́ àfáà fún wa. Tó dọ́dọ̀ àwọn bàbá wa àfáà gbogbo àfáà. Dàwùsí wí nǹkan à ń kí àwọn bàbá wa àgbà. Bàbá tí wọ́n jẹ́ àfáà fún wa tí ọjọ́ òní fi ń rọrùn àwọn ni wọ́n ń wọlé bọ̀ wáyìí. Tí máìkì tó wà lọ́wọ́ tèmi yìí náà ń rìn lọ bá wọn láti fi mọ wẹ́kọ̀mù wọn sínú agbo yìí. Dàwùsí wí nǹkan. Dàwùsí ò mọ ní tí ó wí. Gbogbo àwọn àgbàlagbà gbogbo àwọn àfáà wa náà ń dìde. Àfi ń kí ìwọlé àwọn àgbàlagbà. À ń dárúkọ àwọn bàbá wa ẹni rè bàbá wa dáadáa náà làwọn bàbá wa wọlé. Ahlan wa sahlan wa marhaban bikum. Ahlan wa sahlan wa marhaban bikum. Ahlan wa sahlan wa marhaban bikum. Ahlan wa sahlan. À ń kí àwọn bàbá wa. Àwọn ẹni àpọ́nlé àwọn ẹni ẹ̀yẹ. Bàbá alálùbáríkà ọlọ́ba mọ́sàájà rí i pẹ́. Bẹ́ẹ̀ ni àmì bàbá gbà. Tá à ń kí lọ́wọ́ àfi ń kí àwọn bàbá wa tí wọ́n wọlé. À ń kí ẹni re lọ́wọ́ ẹni re náà wọlé. Mọ́mín àmọ́mí ńlá wà láwù àmọ́mù. Àmọ́mù kúlì. Àmọ́mí Sheikhuna al-Miskinu billah. Àwa fi bàbá wa kí wọlé àwọn bàbá wa ọlọ́ba mọ́sàájà rí i pẹ́. Látara àwọn bàbá wa àgbà tí a kí. أكي مولانا المرحوم المفتي الأول للديار الإيلورية شيخنا كمال الدين حبيب الله العدبي الله بامسا بافوريجي وان كوسا لكو كيوان أنكي بابا العلامة العلوري الله بامسا باشا لكو كيوان ولا تتوبي الله títí àwọn àgbàlagbà gbogbo àwọn bàbá wa tí wọ́n fọlọ́ mọ̀ wá yìí tí à ń kí àfi wọ́n kí ìkàlẹ̀ gbogbo àwọn mọ̀yàmọ̀yà tí ń bẹ ń kalẹ̀. àfàwà àgbà ní bọ̀ wá sí ọ̀dọ̀ àfàwà sólà ẹni tí kí ẹ̀yìn nísìn. mo kí àwọn bàbá wa àgbà tí wọ́n ṣe oúnjẹ tí oúnjẹ náà ó sì jóná. bàbá dáadáa bẹ́ẹ̀ lómi bá bímọ tó tọ́ ọmọ tó kọ́ ọmọ. bọ́mọ bá tún wá lóhun tún fẹ́ lọ síbì kan irú ẹni bẹ́ẹ̀ yóò hàn náà bẹ́ẹ̀ ńgbà tó pé yàn bú ni. tí òòràn kan dáadáa tó ń ṣẹlẹ̀ lónìí sí àfàwà àgbà. àmọ́ lóhun tí ò ṣàn bàbá wa bẹ́ẹ̀ tán ibi tó ń lọ ni njó jẹ́ kí iná tèmi dá tó fi tètè kò nu ni mọ́ ọ lọ
àwọn bàbá wa ọlọ́ba mọ́sá jàre yín pẹ́ Àmín. alan wa salan wa marhaban bikum ẹ jù báyìí lọ nítorí ìjọba àsìkò mo wá kí ulama ulbarara kí n gbé láti ọwọ́ ọ̀tún mi ń bí tí ì bá ṣe bíi ti Abubakar ní ìbánigbé látọ̀dọ̀ àwọn afáwa àgbà ẹni àpọ́nlé àmọ́ mo mọ̀ pé inú tiwọn náà dùn pé kí n gbé láti ọwọ́ ọ̀tún mi mo kí àfa dáadáa aláníyàn rẹ̀ alápọ̀nlé èmi àti wọn àríra wa lójú sójú báyìí kó tó di sátọ̀dé tó lọ lẹ́yìn sátọ̀dé yìí àníyàn náà wá dà púpọ̀ ibi táníyàn náà dà dé wọ́n ń rí àràkàtù mi ní lórí Facebook wọ́n wá rí tíra mi gẹ́gẹ́ bọ́n ṣe sọ fún mi níbi kan lábẹ́ òkúta wọ́n wá pè pé torí nọ́mbà tó wà ń bẹ̀ tíra báyìí àwọn náà fẹ́ ní kọ́pì mo ní tíra yìí ti tán nítorí àsìkò tíra yìí ti tán mo sì rí lápẹẹrẹ pé lára bá a ṣe ń sọ̀rọ̀ náà kò dùn mọ́ wọn kán mọ́ rí kọ́pì ibi tọ́lọ́ ti ní kí sọ̀dákọ̀ ìjẹ́ ọ̀rẹ́ lójú ọ̀nà tọ́lọ́ ta náà bí ti bẹ̀rẹ̀ nù ni wọ́n wá pè wá ń sátọ̀dé tó lọ lẹ́yìn sátọ̀dé yìí ní mólúdì wọn ní Bàrígà wọ́n ṣàpọ́nlé púpọ̀ ọlọ́ba mọ́sàbá ṣàpọ́nlé yín alikẹ́rìmù mọ̀ yukrim wazẹ̀lílù mọ̀ yuzilu alápọ̀nlé èèyàn ni mọ̀ ń pọ̀n nílé bẹ́ẹ̀ bá rí gbogbo ẹni tí ń yẹ̀yẹ́ èèyàn alábùkù ni Ọlọ́run ní gba àpọ́nlé ara yín ìyá ayáyàn Ọlọ́run ní fàyà wàlálà haúlà. wala quwwata illa billahi al-aliyyil azim. mo kí bàbá wa téèyàn bá fẹ́ rí bàbá wa al-miskinu billahi ṣáà ti gbọ́dọ̀ wọn wọlé lẹ́kùn náà albabu muftu àwọn afa wa àgbà al-muqaddam samiyu maulana al-miskinu billah damallahu hayatahu afisakumullahu wa ra'akum bijai maulana al-miskinu billah Ọlọ́run sábà ṣàpọ́nlé yín jù báyìí lọ gbogbo la dáadáa tẹ̀ ń ṣe fún wa Ọlọ́run mọ́sá ṣàlékún yín dáadáa fún yín jù báyìí lọ. látara yín mo kí bàbá dáadáa tí afa sọlá bá ní óyá náà nù ní kódà kí wọ́n máa bẹ lórí ìyàwó táfà sọlá bá ti kàn án pé óyá àfa kínní wọn ò ní dààmú wọn wọn ò dìde náà ni Abubakiri àfa sọlá nù ní ntí Abubakiri wá fi lo ìgbà tiẹ̀ pẹ̀lú ànábì Ọlọ́run àmọ́sàbà fún yín jù báyìí lọ à ń bọ̀ wá sórí yín pẹ̀lú ògùn Ọlọ́run mo kí àwọn àfa wa dáadáa aláníyàn rẹ̀ apàdé alájí wa orúkọ tí mo rí pé ń pè wọ́n ń jọ náà lónìí ìṣesí kan wà lára wọn tí mo sì gbádùn ṣesí náà àmọ́ ṣesí ni àwọn èèyàn mọ̀ kákún gírímọ́ńkáì mo kàn ń kú náà ń jọ sátọ̀dé ní afáàsì ń bọ̀ wá àti ẹni gbogbo àwọn abá tó wà ní wọ́n náwó báyìí wọ́n rò pé afá múlíkù Sùlẹ̀mánù nìkan lẹ ló burú ẹni yóò burú ju ìgbà tó wá dọ́dé yẹn wọ́n sì ṣe báyìí mo ní àfi eléyìí tí wọ́n yí lé wọ́n náwó sí obìnrin báyìí wọ́n tún dé ní ìṣínà báyìí ní wọ́n ṣe ń ṣeré mo ní ẹ ti rí i pé àwọn ní bẹ́ẹ̀ yóò bá wa mọ̀ wá fún wa níjẹ́ ìwájọ abárí mi náà èmi ló ṣe báyìí ni mo rí pé kàákùn nù ni Ọlọ́run o afáwa nǹkan kan ò ní ṣe yín wọ́n láwọn afáwa tá ń pè ní aláwùsá tó sì ń dá Ọlọ́run jòmọ̀ dá fẹ́yìn náà jù báyìí lọ. mo kí àwọn afáwa àgbà ní àpá àlàáfíà mi bàbá wa Sheikh Abdulrahim àgbáyé Ọlọ́run ò jẹ́ káwa náà tó kọ àwọn àgbàlagbà kí wọ́n mọ̀ wá ní gbogbo àgbáyé ní ti dáadáa lójú ẹ̀nà ẹ̀sìn yìí kálíkì àmọ́ sì mọ́ dàrú mọ́ wa lọ́wọ́ àwọn afáwa àgbà bàbá dáadáa Sheikh Muhammadu Bello Rọ̀ìzù Sákìrì náà ọlọ́ba mọ́sàjárí pẹ́ mo wí dáadáa yíò náà rí wọn káàkiri gbádégẹṣin ilal amami insha Allah Sheikh Tefutu ọlọ́ba mọ́sàjárí pẹ́ alibarika bàbá wa àgbà àwọn afáwa àgbà al-muqaddam al-khalifa lọ́dọ̀ bàbá wa al-miskinu billah ọlọ́ba mọ́sàjárí pẹ́ tó dárúkọ yín torí àgbàlagbà tẹ́ jẹ́ àti torí aṣíwájú dáadáa tẹ́ jẹ́ sí wa ọlọ́ba mọ́sàbà nífẹ̀ẹ́ yín àtàwọn alájà wa dáadáa ọlọ́ba mọ́sàbà nífẹ̀ẹ́ yín ilal amam àwọn afáwa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn Sheikh Abdul Fattah ọlọ́ba mọ́sàjárí pẹ́ chairman committee àdúrà gbà mosque àwọn german akí gbogbo yín ọlọ́ba mọ́sàbà wa kí yín wọlá títóbi Ọlọ́run nítorí ìjọba àsìkò tí mo sì fẹ́ sọ ṣe bí ẹni fẹ́ gùn díẹ̀ mo kí àfáàwọ̀ àgbà ọlọ́ba mọ́sá járe pẹ́ bàtúta àfáàwọ̀ àgbà ọlọ́ba mọ́sá bá
mọ́sàájó mọ̀ dájú báyìí lọ ìjọba jálàbí nù ní ìjọba jálàbí nù yóò mọ̀ dá sí wọlá títóbi Ọlọ́run. mo wá kí gbogbo àwọn ẹ̀yà wa alápọ̀nlé níkàlẹ̀ nkọ́kọ́ gbígbé lọ́dọ̀ àwọn ìyá wa dáadáa àfàwà àrọ́ Idil Karim ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ orí ọ̀rọ̀ náà gbé kalẹ̀. Allahu Akbar. béèyàn bá ti mọ kò tí ì yẹ kó mọ̀ rí bẹ́ẹ̀ béèyàn bá ti mọ Aláàjì Ọ̀kín gbogbo tí wọ́n ń pè dáadáa ti tán. Show me your friend and I will tell you who you are. Show me your boss and I will tell you who you are. bọ́rọ̀ tí wọ́n ṣe rí nù ni wọ́n wá pẹ̀lú bàbá wa Maulana Al-Miskin Billah tí gbogbo dáadáa parí sọ́dọ̀ wọn kí lẹ wá rẹ̀ kẹ́kí tí wọ́n náà rí. Now téèyàn bá wá dà tọ́lọ́hún bá wá fún lóbìnrin rẹ̀ kò pé that person is incomplete. àmọ́ àwọn ẹ̀yà wa Alájà Ọ̀kín wọ́n dáa jù ṣé kí ni o wọ́n dáa jù sífà tó parí nù ni Ọlọ́run àmọ́ sábà san yín lẹ́san. Àmín. bẹ́ẹ̀ bá ń ròyìn ẹlòmíì ẹ̀rọ pa àfikún ni báfà yìí ṣe ń sọ bó ṣe rí nù ni o báwọn ẹ̀yà wa ṣe rí nù ni èèyàn wá ní mo ṣe báyìí kí tiẹ̀ náà mọ̀ dáa gbogbo àwọn ọmọ náà lọ́lọ́ ni kó mọ rí bá a ṣe ń fẹ́ Ọlọ́run àmọ́ sàjẹ́ rí bá a ṣe ń fẹ́ jálẹ̀. Àmín. Bọ́lá títóbi Ọlọ́run Àmín. mo fi ti kí gbogbo àwọn ẹ̀yà wa dáadáa tí wọ́n wà ń kalẹ̀ látàárọ̀ yìí Ọlọ́run àmọ́ sábà dúpẹ́ fún yín. Àmín. mo wá kí àwọn ẹ̀yà àfà àwọn mọ̀mọ́ wa àgbà Ọlọ́run àmọ́ sàjẹ́ rí yín pẹ́ Àmín. àwọn mọ̀mọ́ wa mọ̀mọ́ àfà àgbà tí wọ́n kó gbogbo wa jọ Ọlọ́run àmọ́ sàjẹ́ rí yín pẹ́ mo wá kí àwọn ẹ̀yà wa ní inú ilé tí wọ́n ń jẹ́lé yìí mọ̀ rọrùn báfà wa sólà tí wọ́n kó wàhálà báfà sólà tí wọ́n bá kó wàhálà báfà sólà ní gbogbo ìjókòó yìí ò ní rọrùn Ọlọ́run wọ́n sábà sanwó lẹ́sàn à ń kí àwọn ẹ̀yà wa ọlọ́ba mọ́sá jáde pẹ́. Àmín. náà kódà bó ṣe léyìn náà ní padà áwí tó ń ju máìkì lẹ̀ mo kí àwọn àfa wa sólà àfa wa tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nì tí wọ́n lọ ọ̀rọ̀ tí wọ́n sọ bó ṣe rí nu ó wà nù díwánu mi tí mo fẹ́ sọ ń pa díwánu mi pa bàbá Maulana Al-Miskin Billah àwọn èèyàn rí díwánu mi wọ́n wá ń béèrè pé ṣé àfa Ali bàbá yìí wọ́n sọ lẹ́yìn wọ́n tún sọ kàn mí lójú ṣé ó kéwu ní mọ́ríkàsù làmọ́ ni nígbà tí wọ́n rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó wà nù tíra mi yìí mọ́díù tó wà ń bẹ̀ tẹ̀rìhìbù tó wà ń bẹ̀ tí mo fi kí àwọn bàbá wa Al-Miskin Billah ó sì fẹ́ tó kọ́tà ìwé náà ó fẹ́ tó kọ́tà ìwé náà bá wa sólà bẹ́ẹ̀ bá wa ń sọ tí wọ́n ń sọ ń pa wọn ni wọ́n ti sọ tó jù bẹ́ẹ̀ lọ sí bàbá Al-Miskin Billah ó ní girimankai ó ṣe gbá ó ṣàwo gbogbo àwọn ẹni wọ́n wá sọ lánàá náà kí ni wọ́n wá dì lónìí wọ́n wá gbà ní pé bàbá bò ní tèmi náà ó ṣe dá o àwọn tí wọ́n wá ṣàgídí fá tí wọ́n gbà níbo ni wọ́n wà lálẹ́ kíámà á sì mọ́ sà áhìrì. Abawa Sola, no problem. If you are endowed, people will tag you stubborn. People will tag you dogmatic. People will tag you disrespectful. Bọ́lá ń bá ṣe dáadáa fún yàn. Kéwu ló yí ọ ni. Ìmọ̀ ló yí ọ ni. Àlùbáríkà ló fi sí iṣẹ́ ìtẹ́jú tí ọmọlàkejì lọ ni kò sí ní tó lè mọ̀ ọ́ ṣe mọ́ lọ́dọ̀ ọ̀rú ẹni bẹ́ẹ̀ ó di kó mọ lára rẹ kó mọ afọ lóko tí èsì tiẹ̀ pé ṣẹ́fílẹ̀ gírímọ́ńkáì rẹ̀ pọ̀ nítorí pé kéwú díẹ̀ wo náà tó yé àbí ìwé díẹ̀ àbí nítorí kọ́sọ́mà ń pọ̀n wájú ẹ̀ yóò ṣàwọn nǹkan kan fi sí fún. Ilmu bi yati kakulu jalai. Nàìjíríà tá a wà ní ọpọlọ ti ń waste. Béèyàn bá wà l'Amẹ́ríkà bó bá wà London láwọn ìlú tó civilized ni tíyẹn bá wà ń bẹ̀ ọpọlọ òwe sí ń bẹ̀. Ìlú yìí lọpọlọ ti ń waste lórí ẹni tó mọ kéwú tó mọ̀wé yóò máa di pé yóò máa tọrọ jẹ. Bá a ṣe wá ní Nàìjíríà ó burú tó yìí náà bí èèyàn bá bọ́lọ̀mbá léèyàn nímọ̀ èèyàn bá nímọ̀ tó ní dójú ẹ̀ tó ká dójú ẹ̀ gbogbo ẹ̀ ó rọrùn o. Ṣé o sọ̀rọ̀ kí ni? Ilmu bi yati kakulu jalai. Ṣé Abdulwasi Ajanasi àgbà
gbàtà rí afáwa Sheikh Abdulwasi Ajanasi àgbà tó wá dúró sábà kó wò pé àkúdà wà láwọn kẹlmọtàn afáwì níwájú wa èmi náà wá fi ti bàbá Al-Miskinu Billahi èmi náà wá fi ṣe la gbé lọ́jọ́kọ̀. Bàbá ní Jánẹ́sì àti kakolo jalali. Wọ́n bá wa kó wa lé pé kó tẹ̀ jẹ́ kẹ́límọ̀ kan awíwájú òun àwa gbọ́dọ̀ dàpẹ́lẹ́ fóun náà ká dàpẹ́lẹ́ padà àpẹ́lẹ́ bàbá Al-Miskinu Billahi jókòó ọlá àlùbáríkà bàbá Al-Miskinu Billahi ilal amam. Insha Allah. Afọwọ́ sọ́là bẹ́ẹ̀ yẹn bá ní ẹni gírímọ́ǹkà ẹni o ẹ mọ̀ sọ fún tọ́ pẹ́ ni ọjọ́ tẹ́yìn náà bá ti fẹ́ sọ fún tọ́ pé ní gírímọ́ǹkà ẹ ń sọ fọ́lọ́ pé ìmọ̀ tó fi yé yín lójú ọ̀nà kéwì ẹ̀fẹ́ kọ́ lọ́ ń gbà ẹ̀kọ́ ìwé tó lọ́ ń fi yé yín ẹ̀fẹ́ kọ́ lọ́ ń gbà tẹ̀sùbà tó wá dá yín lójú bí bàbá wa Maulana Al-Miskinu Billahi ẹ̀fẹ́ kọ́ lọ́ ń gbà torí ọjọ́ tẹ́yìn bá ti ń ṣe gbogbo tẹ́ ń ṣe yìí yóò ní gírímọ́ǹkà yìí. wá bá mi lo ustazu náà lọ mo sì sọ kódà mo sọ́nà bàbá àbárígà bẹ́ẹ̀ bá pẹ́ lómi ní ustazu yóò mọ̀ bínú kó mọ̀ túmọ̀ ustazu ni àmọ́ jẹ́ ń wá wí tí ó ṣe déédéé lọ́dọ̀ àfàsọ́là torí tó bá wí náà ó lọ nínú tẹ̀tẹ̀ àrùdí yá ṣéyíkù bẹ́ẹ̀ lómi tó ní yá ṣéyíkù kò kéwú dáadáa náà ni yá ṣéyíkù ni ó nà kára rẹ̀. bẹ́ẹ̀ ni tí gbogbo àwọn jàmọ́ àwọn ìyá wa dáadáa ti risman àbí tí wọ́n bá wà pẹ̀lú wa ẹja sọ pé Allahu Akbar. Allahu Akbaru. Ya Sheikh Usola afáwa bàbá wa As-Sayyid Abdulqadir Ashir Sola. ntọ́lọ̀ ń ṣe fún yìí tọ́lọ̀ ń ṣe fún yìí ó tó tafadulan bẹ́ẹ̀ yẹn bá tí wọ́n ń ṣe tafaduli lórí nǹkan yóò di girimankai yóò di kíni o yóò di girimankai. ẹ̀yin náà sì sọ lórí Facebook ń jẹ̀ta èyí wariwo ọjà ibi téèyàn ń lọ lèyàn máa ń wò. kí ni nǹkan náà tọ́lọ̀ ń ṣe fún yín tẹ́ fi ju ẹgbẹ́ lọ tó fi dàbí girimankai ilmun sa'udta bihi. Ilmu Saudi tàbí alali ajibali. ìyẹn náà bíi pé mo mọ̀ pọ́rọ̀ tó jọmọ́ bẹ́ẹ̀ ń lọ ló wá fẹ́ jẹ́ ń fi tí mo fẹ́ fi bá gbogbo jàmọ́ sọ̀rọ̀ ó ń ṣe lórí àfàsọ́lá nìkan ó ń ṣiṣẹ́ lórí èmi àti ẹ náà kéèyàn mọ́ gbà fún ṣọ́ ọlọ́run lára ẹnìkọ̀ọ̀kan wa lágbájá lóhùn jù mí lọ ìwọ náà sì lóhùn àfáà ni wọ́n ṣàṣìkiri nísìsiyìí tí kódà ọ̀tá àwọn gánà jó omi rí látara bẹ́ẹ̀ o máa wá bínú pé òun ṣe wá rí ṣe ó gba ìjú tèmi lọ ó ní padà yọ náà ni àmọ́ dunú sórí ọmọlàkejì tiẹ̀ náà ó de ọlọ́run sọnù Suratu Zumari a'udhu billahi minash shaitani rajim. àfàwà Sulkifli mo pè ń jẹ ẹ̀ta nọ́mbà rẹ̀ lọ mo wá pe àfà Dàùsí mo ní dákun sẹ́ndì mi nọ́mbà Sulkifli. Respect is reciprocal ọmọ kéwù wa ní lóòótọ́ akọ́ńké ọlọ́run ní káwa náà jókòó wájú rẹ̀ ọmọ kéwù ní gbogbo wa jẹ́ lọ́dọ̀ bàbá wa Al-Miskinu Billahi ọlọ́run wa ní káwa náà dúró wájú rẹ̀ ó wá máa ń sàpọ́nlé púpọ̀ ọlọ́run náà wá sàpọ́nlé rẹ̀ níwájú bàbá Al-Miskinu Billahi níjẹ̀ẹ́ta níjọ́ Wednesday ó ti di jẹ̀ẹ́ta àbí jẹ̀rin tí bàbá fi wá àpọ́ǹtì rẹ̀ bàbá gẹ́gẹ́ mọ́ Al-Miskinu Billahi ọmọ yìí yá yí product wa ni ìwọ náà mọ̀ wá túkútúbà ó mọ̀ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ very eloquent. èyí ò ní mọ̀ sàpẹ́lẹ̀ àwọn ẹni ọlọ́run àti kakolo jalali. àwọn o ti ṣe wàsíkọ̀ lẹ́dínà káfàrú ni. à ń kí àwọn al-muqaddama wa Khadija ọlọ́mọ amọ́sà járí wọn pé àwọn ẹ̀yà wa dáadáa nù ni. ala wa sala wa marhaban bik. ó kù ṣẹ́jú méjì.
mo fẹ́ jó délẹ̀. ó ṣeun ó ṣeun. mo kí gbogbo àwọn ìyá wa dáadáa bàbá wa dáadáa tí wọ́n ń gbọ́ mi ẹ dákun ẹ fún mi ní 5 minutes maximum attention mo nídìí lọ́dọ̀ yín. fàwa sólà ọjọ́ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n gbé bíi ti bàbá Al-Miskin billah. àwọn èèyàn tí wọ́n ń sọ pé ó fẹ́ tán ó mọ ara rẹ̀ ó fẹ́ parun lẹ́nu tí wọ́n lọ́hùn wà sí kọ́lẹ́dì ìnàkàfàrú gbogbo àwọn ẹni tí wọ́n ń wí bẹ́ẹ̀ àwọn dàmọ́. gbogbo àwọn tí ò lórí ọlọ́run ni kò rọrùn o kámọ dìde fúnra wa kẹrẹ àgbàlagbà kó mọ ṣàpọ́nlé ọmọdé yẹn náà àwọn ọmọdé bíi tiẹ̀ náà ń ṣàpọ́nlé rẹ̀ ẹ ti mọ̀ pé ó ní nǹkan tọ́lọ́run àṣírí kan tọ́lọ́run tọ́jú sí lára nù ni. àwọn ẹni tí wọ́n wá ní kí ni ń ṣe òfẹ́ jábọ́ Al-Miskinu billahi máa ń jábọ́ ni kò ní jábọ́. àwọn ẹni tó lórí ọ̀hún náà tí wọ́n wá wí ikú sáfà sólà lára lánàá àwọn dà. wọ́n ti dẹni ìgbàgbé àwọn ẹni tí ò tí wàá dẹni ìgbàgbé nu wọn kí wọ́n jáwọ́ bí wọ́n bá jáwọ́ ìlàjà ànámọ̀ zùmọ̀rá jama'atin hisiban kò tún ní ma jẹ́ faridan fa jama'atin ni in millions bẹ́ẹ̀ ni wọ́n máa parun tí wọ́n bá rí mọ́lẹ̀ náà. ànámọ̀ zùmọ̀rá. títí ńgbà tí wọ́n gbà tí wọ́n fi parun àtàwọn ẹni tó yẹ kí wọ́n gbà tí wọ́n gbà táwọn náà wá fẹ́ parun àsìkò parun náà tó wá wá dé. ọlọ́run ó máa wá sọ fún wọn pé kí ni ń ṣe yín ẹ̀rí mọ́lẹ̀ mi lára sólà ni. ẹ̀rí pé solar is anointed ní bẹ́ẹ̀ báyìí ti wá anointed no fashion no weapon fashion against my anointed that will be prospered. No weapon fashion against my anointed that will be prosperous. mọ̀ pé bẹ́ẹ̀ yóò bá rí mọ́lẹ̀ náà kó wá tẹríba fún mọ́lẹ̀ náà tí mo fi sára sólà yóò ṣòfò lónìí. wọ́n sọ fún wa o every mọ́lìdì ni wọ́n sọ fún wa pé ìmọ́lẹ̀ yìí ń bẹ. asa ń takò náà ni à ń pàdé rẹ̀ nu mọ́sálásí à ń takò ni lójú ọ̀nà à ń takò mọ́lẹ̀ yìí náà ni. máa lọ Sulikibuli ó ti fi mọ́ntìkì bá mi sọ̀rọ̀. ó bá ń gbọ́ ustaz ẹ̀yin náà lẹ́kùn kọ́ wa mọ́ntìkì ó ti fi mọ́ntìkì ń bá mi sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni wọ́n wí fún wa àwa náà sì ń rí àmọ́ ẹni tọ́lọ́ bá ti ní òṣòrí ibú yóò ṣòrí ibú jáde náà. nígbà tọ́lọ́ sì ti kórìíre mọ́ gbogbo àwọn ìyá wa dáadáa tí wọ́n wà ní ìjọ olóríire yìí ní Risman àti gbogbo àwọn bàbá wa dáadáa yìí tí wọ́n jókòó látàárọ̀ gbogbo àwọn àfa wa gbogbo wa náà 2000 1000 àwọn bàbá wọn náwó fún àsákì wọ́n tún spray àfa ní owó alùmọ́ngìrì sálùmọ́ngìrì ìgbà fọ́lọ̀ lára ẹni ni. negative nù ní negative àwọn tí wọ́n rí mọ́lẹ̀ náà tí wọ́n wá ń sórí ibú tí wọ́n àwọn míì náà tí wọ́n ti rí kí wọ́n lè kó sínú yìí tá a fẹ́ ka ìkánkò lójú ọ̀nà orí ibú kí wọ́n rí mọ́lẹ̀ náà ká gbà fọ́lọ̀ iṣẹ́ bàbá Al-Miskinu billahi lélẹ́yìí wá sí kọ́lẹ́dínà tàkáwó. èèyàn rí àfa àwọn olóko ńlẹ̀ èèyàn rí àfa àwọn amúlùkù Suleiman èèyàn rí gbogbo àwọn àgbàlagbà èèyàn rí àwọn al-amaniyuna al-ulama al-abakiru al-barara ní kalẹ̀ báyìí. ó wàá mọ̀ pé iṣẹ́ Ọlọ́run lélẹ́yìí. alẹ́dínà takẹ́ àwọn ẹni tí wọ́n rí mọ́lẹ̀ yìí gẹ́gẹ́ bí gbogbo àwọn ìyá wa tí wọ́n wà ń kalẹ̀ yìí àti gbogbo àwọn àfa wa gbogbo àwọn bàbá wa tí wọ́n rí mọ́lẹ̀ náà kí l'Ọlọ́run ṣe fún wọn. indusini
òfúfú ojú òkè ó tọ́ yẹ fò tàbá ti tẹ̀ hindu sí ni òfúfú ojú òkè ó tọ́ yẹ fò tàbá ti takora wa. bẹ́ẹ̀ bá tẹ mo rí kinní kan tó ṣe mí ń kàyéfì púpọ̀ níjọ́ mọ́lúdì bàbá wa Bàrígà yìí má jẹ́ ló ń tí àwọn slangi tàwọn kan afa ní gbá afa láwọn àmọ́ slangi tí wọ́n yóò ti yé yín gbọ́rọ̀ ló afa ní gbé afa ní arugẹ 1,000 to 2,000 làwọn afa nílẹ̀ yìí gbogbo àná la jókòó yìí kábà sọ́là nìkan wá ríra wọn sọ pé ẹ tún fáwọn arábí ní àwọn ọ̀tá ẹ fún wọn ní ẹgbẹ́ ló ní mọ́lẹ̀ ni sọ́hun nìkan ni ó mọ̀ dá òun náà ni ó mọ̀ ní ìgbà fúnṣọ́ ọlọ́run lára àfáwà sọ́là ló ń jẹ́ kí bàbá wa dáadáa yìí ẹ dìde sókè bàbá dáadáa yìí ẹ wo bàbá yìí ṣe ń dán bàbá yìí ń bọ̀ wá lẹ́ẹ̀kẹ́ lára ìmọ́lẹ̀ tí wọ́n lé lára àfáà sọ́là kódà wọn ní wá bá wọn báyìí pé kí wọ́n kú wọ́n tún ṣe báyìí àfáà sọ́là gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ṣe wọ́n níbi tí wọ́n ti gba àṣírí náà lọ́dọ̀ bàbá Al-Miskinu Billah àwọn náà wá dìde àwọn náà ẹ mọ̀ bọ̀ wá ẹ jókòó àpọ́nlé àmọ́ fi ń gbàdé àpọ́nlé ni ìmọ̀rí ní ìsìnkú jókòó mi tẹ́ ẹ fi mí sí ó wá bọ̀ ó fẹ́ wá kí mi kódà kọjọ́ ọmọ kéwù láì ṣe bàbá Al-Miskinu Billah ẹ wá jókòó ẹ ha á bàbá Al-Miskinu Billah táwọn náà bá rí dignitaries ẹ rí tí wọ́n dìde wọ́n fún wọn ní ẹ fi síbí. àwọn ẹni rẹ̀ àwọn màláíkà alápọ̀nlé ni tí wọ́n ọlọ́run yàn sí àfáà wa sọ́là wọ́n mọ̀ wá sọ bọ́ọ̀lù pé àwọn eléyìí ti pọ́n ìmọ́lẹ̀ mi lé o wọ́n ti pọ́n mi lé o. àwọn màláíkà ọlọ́run wà ní káwọn màláíkà máa sọ fún wọn kó máa sọ fún gbogbo àwọn ìjọ wa Risman kó máa sọ fún gbogbo àwọn àfáà wa dáadáa. Tiptune when you love your brother, tiptune when you see that talent in your brother and you don't want that talent to die. ó pẹ́ gan talent náà tiptune wọ́n náà fẹ̀mí balẹ̀ gbogbo tẹ̀ náà ni ó da gbogbo abiyamọ tí bá ń dúró ti oore ọmọ ọlọ́mọ ẹ dákun sóore ọmọ ọlọ́mọ ló ń dúró tì oore tiẹ̀ ni salamu aleikum. gbogbo wa tí bá àfa wa sọ́là ṣéwù wa sọ́là pé tá a wá àti kọ́kọ́ ẹ̀ǹtáìtù sí ládàá kan lọ́dọ̀ Ọlọ́run àtúwá débi àtúwá náwó sàlámù ni. a ti gba pass máàkì parí ìmọ̀lẹ̀ Ọlọ́run lára fà sólà. àwa rí ìmọ̀lẹ̀ náà. fàdínkùlù àfẹ́kùlásẹ́rì àfi ara lásán gbà fàdínkùlù ha àwa gbà kẹ́yẹ́yẹ́ pé gbogbo ohun tí ó bá ṣe ọ́. àwọn bàbá wa tí mo dárúkọ wọn lẹ́ẹ̀kan dà ẹ bá àwọn dà kí lórúkọ wọn. afa Taofik àwọn dà ẹ wá. ibi tí mo gbà kokéènì náà mo fẹ́ gbà sọ̀kalẹ̀ fàdínkùlù. gbogbo àwọn táwa rí ìmọ̀lẹ̀ náà tá a sì gbà yí pé ìmọ̀lẹ̀ Ọlọ́run àwa dúró tì àlàáfíà Ọlọ́run kó mọ bá wa àlàáfíà náà yóò wá bá wa títí dọjọ́ àlìkìyámà. Ọlọ́run àwọn bàbá wa Al-Miskinu Billah wọ́n láyé pé Asheikhul Kabir mo fi àṣà àlùbáríkà Al-Miskinu Billah mo fi nídìí ìdúróyìn láàrin ìṣẹ́jú kan ẹ jẹ́ sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. nínú díwánù mi tí mo sọ lẹ́ẹ̀kẹ́ mo ní àwọn èèyàn ń sọ yí pé bàbá wa ẹ fi lẹ̀ ń pèrè ń gáúsù ọdún mẹ́wàá náà ni èèyàn kan ò ní pèrè ń gáúsù lẹ́yìn ọdún mẹ́wàá kó mọ́ parẹ́ bí ò bá wà parẹ́ ẹ wá gbà pé gáúsù ni. àwọn ó tún wá dọdún mẹ́wàá náà ó kọjá yẹn kí o ṣẹlẹ̀ àwọn míì tún wá sọ pé ó dẹ̀ já ọmọ òwò 15 years òun tó dá 15 years ni kódà kò kọjá 11 years tó dá tó ti lọ sálì kíámọ̀ wọ́n wà lára ń di wá ń bẹ̀ wọ́n wà ní jìnnà bẹ́ẹ̀ yóò bá ti wá rí mọ́lẹ̀ náà bí ó ṣe rí ti mọ́lẹ̀ bàbá
irú ẹni bẹ́ẹ̀ tó jásẹ̀ àwọn ẹni tí ò jásẹ̀ tó padà rí mọ́lẹ̀ tó lọ wá ní ó yá àwọn náà máa ṣe dáadáa bọ́lá ń ṣe sí bàbá wa Al-Miskinu Billah Sheikhana Abdulkadir Ashir Sola orúkọ gan náà Sola ni ò jẹ́ kéèyàn mọ̀ ó sì gbàgbé orúkọ tán bí wa bí Abdulkadir èyí tí ẹ mọ̀ Sola ti mọ̀ gbogbo wa lẹ́nu. bàbá ọlọ́run o bàbá wa Al-Miskinu Billah àfi wọ́n tọrọ fún afa wa Abdulkadir Ashir Sola gbogbo àwọn ẹ̀yà wa tí wọ́n wá ń ká àti gbogbo àwọn bàbá ẹ̀dá kan ẹja dìde sórí ìdúró láàrin ìṣẹ́jú kan. wọ́n láyé pé ìtọ́lọ̀ fi dá yàtà kíámà náà ní la ilaha illallah la ilaha illallah nínú àáṣe mẹ́wàá ọlọ́run wọlá àṣírí tó parí sára la ilaha illallah àwọn àfa wa àgbà olóòní ọ̀fọ̀ òní ọlọ́mọjọ́ lánàá dúró ọlọ́mọjọ́ lánàá wó ẹja sọ pé àmín ọlọ́mọjọ́ lánàá dúró ọlọ́mọjọ́ lánàá wó bí ogun àná ṣe sàmì nì ọlá àwọn ọmọ wa ọlọ́mọjọ́ owó oríire àwọn ọmọ ọlọ́mọsàjọ́ sojú ẹ̀mí wa bisimilahi rahman rahim la ilaha illallah ìwọ ọmọ bá ń wí tó fi pé mẹ́wàá àwọn bàbá wa àgbà náà lọ́jọ́ fẹ́mi àti àbá wa Sheikh Sola láṣìírí náà. lórí dúró tá a wà ní náà ìwọ náà wí àníyàn n tó ń dùn ẹlẹ́mì ìwọ náà wí lórí dúró tá a wà ní lórí dúró tá a wà ní tọrọ n tó ń dùn ẹlẹ́mì tó mọ̀ ẹ́ pé kò sẹ́ni tó lè ṣe tó ju Ọlọ́run lọ lórí dúró tó wà ní. wọ́n lálù barika bá wa Al-Miskinu Billah Ọlọ́run ilé tó jókòó dáadáa mọ́sà ṣe fún mi mọ́tò tó dúró dáadáa Ọlọ́run bá mọ́sà ṣe fún mi wọ́n lá àti tóbi Ọlọ́run kò sẹ́ni tó lè ṣe tó ju Ọlọ́run lọ èmi náà jowó àfa Sola kójọ dépọ̀ mọ́tò tó jókòó dáadáa ẹ o ọlọ́ba mọ́sá ṣe fún wa wọ́n àti tóbi Ọlọ́run wọ́n àti tóbi Ọlọ́run ibì kan la ti ń bọ̀ wá báyìí. àtúnwá ń lọ ọ̀dọ̀ àfáwà Al-Mustajabu ní Bariga ẹ ní Mushin àfáwà Sheikh agbódò fúlò níwáàsí bàbá wa MC wọn wà ń kalẹ̀ ń bẹ̀. ó ti dàníyàn bisimilahi rahman rahim. Ya bas aniyu ya barbastoniyu amin 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 gbogbo tó bá bá lọ́wọ́ ẹ lówó sàárà mọ́ mú bọ̀ wá. Ta'ala alihum wa jazaa'um min sara rẹ wa ṣe báwí àníyàn tó dààmú sara rẹ wa àmì lórí yóò àbúrò ṣìrí kaza. Ayakumullah. Waliribarukuma fina bana. Waliribarukuma fina bana. Ataroba alabi. Olikijikwa. Mini ululi ilmi wa irshadilana. Wadangba tarakalike. Summa baba loke kere jatuna. Summa baba loke kere jatuna. Summa arugo imamu niridi. Amin. Lori mini ole asirarina. Marijale bena o.
الكتب ثم à ń lọ sọ́dọ̀ bàbá wa gbé. ربنا جاسر àwọn àbí bàbá wa gbà. حسنا olówó orí gbogbo wa. ọkọ̀ ìyáláyà gbogbo wa. مولانا غوث الأنامي الشيخ سليمان فاروق المسكين بالله. ó fi bàbá ṣàdúrà fún bàbá wa gbà. ustazuna Aliyu Baba ọlọmọsà ìjàrí wọn pẹ́ wọlá nábì lọ́dọ̀ Ọlọ́run wọlá la hawla wala quwwata illa billah Ọlọ́run wọlá Maulana miskinu billah ọlọmọsà ìjàrí yín pẹ́ o ọlọmọsà ìjàrí ayakumullah rabbi ani asarina وجزاء مني وأنا حسنا. àwọn ustaz wa ọlọmọsà ìjárí wọn pẹ́ o. àmín. wọ́lá nábì lọ́dọ̀ Ọlọ́run. àmín. àgbákò tí bá a fà tó wáyé pé vigilante ló kù tí wọ́n ní kó máa wá sí. bẹ́ẹ̀ni tí o mọ sọ títí. ọlọmọdé ó bá yín láéláé. àfa ni ẹ. àfa kan wà ládùúgbò wa. bẹ́ẹ̀ni United States òun ní sọ. ó ní oògùn yẹ̀gbẹ̀jì lọ. bàjẹ́. àmọ́ ńgbà tí ò rí ibi gbà lọ mọ́. ó bá lọ ó bá di security. òkà yìí wọ́n kún mọ̀ pé anaru tákùlù bá dà á tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni ní lamtẹ̀ jídí. kó tó di pé yóò fi ànáwó lu àwọn àmọ̀jọ̀mọ́. àwọn láńlọ́ọ̀dì àdúgbò. bẹ́ẹ̀ni wọ́n yà fi síbi pé máa sọ àdúgbò lálẹ́. bàbá èlò lẹ́mọ̀ gbà wá. olè tó bá wá o pa. ọlọmọsà járe yín pẹ́. àbòfin gángan ká fi mọ wọ́lá nàbì lọ́dọ̀ Ọlọ́run. àmín. wala la hawla wala quwwata. illa billah. báwọn sáàsì ṣe ń ṣe yìí èyí pé bóyá torí wọ́n rí yàn lọ́wọ́ ń kọ́ wa ń kíláàsì náà gbogbo ara náà máa fi ń kọ́ yàn. Ọlọ́run. wọn wá gbọ́dọ̀ wá dérú bíi. ọfà díẹ̀ tì. káwa ra kí wọn gán. abẹ́ yọ ọmọ òfònú. o tún ọlọmọsà ìjárí bàbá pẹ́ wọ́lá nàbì lọ́dọ̀ Ọlọ́run. àmín. wọ́n sì wà friendly púpọ̀. wàllá. èèyàn máa ń ní afáàmúrí burú. èmi tẹ máa ń bẹ̀ wọ́n ti bá létí ní fàdí mi. afáàmúrí ò burú. ìwọ ni kò tún àníyàn rẹ sí. wàllá. ọlọmọsà ìjárí ń fẹ́. àmín. wala la hawla wala quwwata illa billah. mo kí àwa alájà òkèlè kasi ọlọmọsà ìjárí àwa pẹ́. àmín. wọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run. àmín. mo kí àwọn bàbá wa olóko àwọn ènìyàn Ọlọ́run ọlọmọsà ìjárí wọn pẹ́. wọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run. àmín. mo wá kí bàbá wa àgbà níkàlẹ̀ nígbà tí àwọn ustaz wa bàbá tí bàbá ń sọ̀rọ̀ lọ́wọ́ làwọn bàbá wa àgbàlagbà wọlé. Allah. bàbá wa Maulana fadilatu Sheikh Imran Hussein Abdul Karim adamallahu hayatahu. ọlọmọsà ìjárí bàbá pẹ́. àmín. wọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run. àmín. wala la ilaha illallah. àmín. ẹ̀yin náà ní ìpìlẹ̀. bẹ́ẹ̀ni. níta bá sì ìpìlẹ̀ tí wọ́n bá mọ tí ó bá dúró dáadáa. ó bá ṣe òkìlẹ̀ ó fáyìn tó tí wọ́n bá gbélé lórí ọ̀dà wo ni. tọ́lọ gáínẹ́ẹ̀tì títí. tí wọ́n bá ń pariwo àfàwà sólà alimiskinu lọ́tún alimiskinu lọ́sì. ẹ̀yin náà lẹ́jọ́ rọrùn ọlọmọsà ìjárí yín pẹ́. àmín. wọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run. àmín. wala la hawla wala quwwata illa illa billahi billah. al-aliyyul azim. bàbá ń tú àpò. bẹ́ẹ̀ni ṣe pé bàbá fẹ́ fún mi lówó báyìí. ó tún dẹ̀ mọ́ tì í púpọ̀. ìyá mi sì ti wọ́ọ̀nù mi wọ́n ní mọ́mọ́ gbó lọ́dọ̀ àwọn àgbàlagbà bàbá ẹ̀sán kẹ́ mọ́ fi ṣe kan. tẹ̀sífù Ha, kọ́. àmọ́ tẹ̀sírífù láfi ṣe tí bàbá bá fún wa. bẹ́ẹ̀ni a fi ṣe tẹ̀sífù ni. Èkọ́lá ha. Bàbá wa gbáyé, à ń bọ̀ lọ́dọ̀ yín báyìí. Àmọ̀ àbòdà. Owó bàbá ni. Allah. Bàbá. Bàbá àpò òkè ni ẹ fi sí. Bàbá àpò òkè ni àpò òkè la máa fi sí.